akínkanjú ọmọ bàbá akínkanjú ọmọ Perry. Ìtàn ìdílé márùn-ún tó jẹ́ pé gbajúgbajà ni wọ́n nídìí okòwò ẹrú nílẹ̀ Yorùbá òun náà nìyí tá ń gbéyẹ̀wò. Ìdílé àkọ́kọ́ tá a kọ́ mú tàn wá òun náà ni ìdílé Mọ́bẹ ní Badagry, òun náà ni a kọ́ mú ìtàn wọn wá lónìí. Iṣẹ́ ìwádìí òun àwọn òǹpìtàn tẹ̀síwájú pé tí àwọn ìdílé yìí tí wọ́n bá ti wá mú àwọn ẹrú yìí, tí wọ́n bá ti ta àwọn ẹrú, tí wọ́n ti tà wọ́n fún àwọn òyìnbó yìí, wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní àwọn òyìnbó yìí wọ́n á ti mú irin gbígbóná. Àwọn òyìnbó yìí á mú irin gbígbóná, wọ́n á fi kọ orúkọ sí wọn lára. Kì wá ṣe bẹ́ẹ̀ nìkan, lẹ́yìn tí wọ́n bá fi irin gbígbóná tí wọ́n fi kọ orúkọ síwájú àwọn ẹrú yìí, wọ́n já mọ̀ pé ẹ̀wọ̀n irin wọ́n á wá kó sí wọn, wọ́n á kó sí wọn lẹ́sẹ̀ àti lọ́rùn. Wọ́n á kó ẹ̀wọ̀n irin, wọ́n á kó sí wọn lẹ́sẹ̀ àti lọ́rùn. Kódà gan pa wọ́n tún já mọ̀ pé àwọn òyìnbó wọ́n ní wọ́n á túmọ̀ àwọn ẹrú, àwọn tí wọ́n ti rà ní àwọn adúláwọ̀ tí wọ́n rà, wọ́n ní wọ́n á túmọ̀ wọn, wọ́n á mú àgádágodo, wọ́n á fi ti ẹnu wọn pa, wọ́n á tì wọ́n pa ń kọ́kọ́rọ́, wọ́n á fi kọ́kọ́rọ́ ti ẹnu wọn pa, ètè méjèèjì àtòkè àti ìsàlẹ̀ wọ́n á fi tì pa pé kí wọ́n bá má láǹfààní láti bára wọn sọ̀rọ̀. Akínkúnmi Dáre Ọládélé Atóríṣe mo rí ẹ̀ńbẹ̀ ó wà ńbẹ̀ ó correct. Bẹ́ẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lọ síbẹ̀ Skeledi ọmọ Perry ní kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ lórí Facebook. Skeledi ọmọ Perry òun náà ní kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ lọ darapọ̀ mọ́ lórí Facebook live and direct, òun náà lẹ máa wò wá, àmọ́ ẹ jẹ́ ń débẹ̀ yẹn náà. All roads lead to Christ Ambassador Holiness Bible Church, Sule Kusimo Street, Police Bus Stop, Kenta, Idiaba, Abeokuta. As God visits the church in Ogun at the Ogun Statewide Church Conference between May 10 and 12 this year to search out the faithful remnant in Ogun State. Ministering is Evangelist Joshua Ajaybe from Ilesha, Osun State, with other anointed ministers of God. All Christians in Ogun State are invited as we all gather around the Holy Spirit for needed impartation to reposition the church for revival and evangelism. Do not miss it. Announcer, Mission Nigeria and beyond. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn o pé Olúwa ń bẹ ti bútòrò ìpínlẹ̀ Ògùn wò láti ṣàwárí àwọn olóòótọ́ ìyókù láàrin àwọn olùṣọ́-àgùntàn olùdásílẹ̀ ìjọ gbogbo òṣìṣẹ́ Kristẹni lọ́kùnrin àti lóbìnrin jákèjádò ìpínlẹ̀ Ògùn tí yóò farahàn lọ́jọ́ 10 sí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún yìí nínú ìjọ Christ Ambassador Holiness Bible Church tó wà lópòpónà Sule Kusimo Kenta Idiaba Lábẹ́òkúta wò Ajínrere Joshua Ajaybe láti ìlú Iléṣà àti àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ má gbàgbé ìpàdé dọjọ́ 10 oṣù yìí nínú ìjọ Christ Ambassador Holiness Bible Church Kenta Idiaba Lábẹ́òkúta ìgbà náà ẹ má gbẹ̀yìn bẹ́ẹ̀ Mission Nigeria and beyond ló ń kéde. Àbẹ̀rẹ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ dàrẹ́kítọ̀ ló ń rẹ́ǹtì ilé tí wọn ò sì mọ̀ pé lé dẹ́rẹ́bà àwọn làwọn ń gbé. Lọ́ọ̀kà àwọn abẹnugan láàrin ìlú ni wọ́n ń gbélé ìfọ́gà tó ń bá wọn tó táyà ọkọ̀ ṣe. Tí wọn ò sì mọ̀ pé ìpín iṣẹ́ tiẹ̀ wá rí. Ọkọ tó ti fi ìwà àpamùsù àwọn bílíkì wọ̀n bí àléyàwó sọnù ló tún pàpà ń gbélé tíyàwó kọ́ tó ń sanwó gẹ́gẹ́ bí mìrẹ́ǹtì láì mọ̀. Ẹni bó ló ṣe pọ́sibù. Ọ̀pọ̀ onílé ọwọ́ kíátẹ́kà ni wọ́n ń gbowó ilé wọn. Ẹ̀ tí ẹ̀ lè rẹni tó nílé láíláí káfàtà. Àti dẹ́rẹ́bà àti fọ̀gì àtìyàwó. Iléeṣẹ́ Holy Peace Lands and Property ni wọ́n fẹ̀yìntì. Ó tó gẹ́ o. Ojú ọ̀bá ti ọ̀ ojú ń ti àwa tá à ń bá ọ̀rìn. Àìrí kékeré akànlá ìnílé lórí. Darapọ̀ mọ́ iléeṣẹ́ Holy Peace Land and Property Limited. Ìwọ náà ò donílé kó donílẹ̀. Ilẹ̀ wà ní ìdí òrì lẹ́gbẹ̀ẹ́ àrò hospital. Ilẹ̀ wà ní ajílété lẹ́gbẹ̀ẹ́ FUNAB. Ilẹ̀ wà ní ọ̀nà onígbẹ̀dú ní ìtorí. A sì ní ilé àti ilẹ̀ ní àdúgbò káàkiri ìlú Abẹ́òkúta. Kàn sí Holy Peace Land and Property Limited. Tá wà ní nọ́mbà 35 Abiola Way lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí Àlùbáríkà. Nítòsí ilé oúnjẹ Mádòjútìmí. Abiola Way Abẹ́òkúta. Telephone 08156025728 tàbí 08171403753. Ṣóǹdé Nasiru Ọlámilékan mo rí ẹ̀ńbẹ̀ ó dúró orí ọ̀rẹ́ mi dáadáa. Ìlàmúdà wà ń bẹ̀ ó correct. Ìlàmúdà láti ìlú Ìbàfò mo rí ẹ̀ńbẹ̀. Ẹ máa lọ darapọ̀ mọ́ mi ń bẹ̀ kẹ́ ẹ wá máa comment owó labí bá ń kọ́lé mo mọ̀ yẹ́ ń bẹ̀ ó dúró orí. Skeledi ọmọ Perry ní kẹ́ ẹ máa lọ darapọ̀ mọ́ lórí Facebook. Skeledi ọmọ Perry ní ẹ máa lọ darapọ̀ mọ́. Ẹ wá wò ó wọ́n já mọ̀ pé àwọn ìdílé tá à ń sọ yìí wọ́n já mọ̀ pé wọ́n ní gbọ̀ngàn tó tóbi gan tí wọ́n máa ń kó àwọn ẹrú sí nígbà náà lọ́hùn-ún kó tó di pé wọ́n máa ń tà wọ́n sókè òkun. Iṣẹ́ ìwádìí òun àwọn òkùtàn sì já mọ̀ pé tá a bá dé ibùdó ìṣe nǹkan ìṣẹ̀ǹbáyé ibi tí wọ́n kó nǹkan ìṣẹ̀ǹbáyé sí pé gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń di àwọn ẹrú ńgbà náà lọ́hùn gbogbo ẹ̀ náà ló tún sì wà ń bẹ̀
títí di àkókò yìí gẹ́gẹ́ bá a ṣe ń mú ìtàn yìí wá. Ìdílé wo wá ní ìdílé kejì? Ìdílé kejì tó jẹ́ pé àwọn náà tún gbajúgbajà nínú okòwò ẹrú, òun náà ní ìdílé ọba Seriki Williams. A ti gbìyànjú lórí ètò yìí àti mú tàn ọba Seriki Williams wá. Ìdílé ọba Seriki Williams, iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn wọ́n já mọ̀ pé gbajúgbajà ní ìdílé yìí náà nínú káṣòwò ẹrú. Ẹ sì wá wò ó, ààrẹ Àjàní Akéwì ó wà ń bẹ̀ ó dúró re. Ẹ máa bá mi pín kẹ́ ẹ máa bá mi ṣe ẹ̀bẹ̀ tí ń darapọ̀ mọ́ mi. Àwọn òǹpìtàn wọ́n já mọ̀ pé láàárín òǹkà ọdún kọkàndínlógún ìyẹn 19th century, òun náà ní ìdílé ọba Seriki Williams ni wọ́n gbajúgbajà gan nídìí okòwò yìí. Iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn sì ní ìlú abínibí ẹ̀ ibẹ̀ gan ni wọ́n ti mú un lẹ́rù torí wọ́n mú òun náà lẹ́rù ni kóun náà kó tó di okòwò ẹrú. Ìlú abínibí ẹ̀ gan tí í ṣe ìlú Ìlaró, ibẹ̀ gan ni wọ́n ti mú un lẹ́rù nígbà ogun Dàyọ̀mí àti ogun Ẹ̀gbá nígbà náà lọ́hùn gẹ́gẹ́ bí ìtàn ohun àwọn òǹpìtàn ṣe jámọ̀. Wọ́n jámọ̀ pé wọ́n mú un lẹ́rú, wọ́n wá tà á fún òyìnbó Brazil kan. Òyìnbó Brazil tí wọ́n tà á fún yìí, òun náà ló wá mú un lọ sókè òkun. Ibẹ̀ ni wọ́n ti jámọ̀ pé Seriki Williams Ifárẹ̀mílẹ́kún, wọ́n jámọ̀ pé bẹ́ẹ̀ náà ló wà tó ti mọ̀ ọkọ mọ̀ ọ́kà tó sì gbé èbó. Iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n jámọ̀ bẹ́ẹ̀. Látara eléyìí wọ́n wá kú wò pé ńgbò tásìkò tóun náà tó ti mọ̀ ń pọ̀ okòwò ẹrú yìí dáadáa. Tẹ́júmádé mórí ẹ̀ ń bẹ̀ ó dúró rè. Tẹ́júmádé ọ̀nà fọ́ọ̀kàn olúwa ní Ṣọlá Fáúsà mórí ẹ̀ ń bẹ̀ ńgbò tí mọ̀ ń pa ẹ̀ dáadáa. Wọ́n ní wọ́n mú un padà, wọ́n dá a padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn ni wọ́n já mọ̀ bẹ́ẹ̀. Wọ́n wá fi ṣe alákòóso. Ọ̀gá ẹ̀ ó jẹ́ alákòóso. Iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn sì já mọ̀ pé ọ̀gá ẹ̀ gan-an ló ń jẹ́ Williams, ẹni tó rà á òun ló ń jẹ́ Williams. Ṣé ẹ ti mọ̀ pé bọ́n bá ti rẹ rúngbà náà lọ́hùn-ún wọ́n kọrúkọ sí i lára. Orúkọ ọ̀gá ẹ̀ náà ló padà jẹ́ Ifárẹ̀mílẹ́kún Abbas Williams. Wọ́n já mọ̀ pé ńgbò padà wọ́n fi ṣe alákòóso. Òun náà wá bẹ̀rẹ̀ okòwò ẹrú, ó ń bọ̀gá ẹ̀ ra ẹrú, wọ́n sì ń tà sí òkè òkun gẹ́gẹ́ bí ìtàn ohun àwọn òǹpìtàn bọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀, bọ́n sì ṣe jámọ̀. Wọ́n tẹ̀síwájú, wọ́n ní ó wá di olówó rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì rèé, ó ti lówó ń di okòwò ẹrú yìí kó tó di pé òun fúnra ẹ̀ náà kó tó wá di pé ó wá jọba gẹ́gẹ́ bí ìtàn ohun àwọn òǹpìtàn ṣe jámọ̀. Ó ti lówó nídìí okòwò ẹrú kóun fúnra ẹ̀ náà tó wá jọba. Owólabí Bánkọ́lé wà ń bẹ̀ ó correct, mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró rè. Iṣẹ́ ìwádìí ohun àwọn òǹpìtàn wọ́n mà tún sọ nǹkan kan. Oh boy, check this new La Casera packaging now. Polo say the freshness don't fresh. Me say na lie. The refreshment don't fresh. Not the matter with the set to so. Bring a make it. Wait, why now? Hey, same ultra apple taste. Fresh new label. The refreshment don't fresh. Enjoy the fresh vibes of La Casera with new colorful, exciting look. But the bamba apple taste no change. La Casera, I love this drink. Ẹ̀fẹ́tísì ìkéde pàtàkì yìí Upnata Progress ẹ̀ka kan lára àwọn ẹ̀ka tó di ẹgbẹ́ NATA Ayétòrò Road Unit mú. Ìyẹn ẹ̀ka mechanic ń kí alága ẹgbẹ́ NATA tuntun ti Ayétòrò Road Unit Ọ̀gbẹ́ni Waheed Sulaiman aka Landlord fún ti ipò alága tuntun NATA Ayétòrò Road Unit tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn wọ́n sí. Wọ́n gbà á ládùúrà pé lásìkò tí Ọ̀gbẹ́ni Waheed Sulaiman aka Landlord Ayétòrò Road Unit á túbọ̀ máa tẹ̀síwájú. Bákan náà ni wọ́n kí Comrade Túndé Agboola Àwíṣẹ, Comrade Akeem Ọlágbénró Kingston, àwọn àgbààgbà ẹ̀ka mechanic, gbogbo àgbààgbà Ayétòrò Road Unit, àwọn májèóbàjẹ́ àti ẹ̀ka ọ̀dọ́ NATA Ayétòrò Road Unit, pàápàá Alhaji Hasan Idris Aloma, alága ọ̀dọ́ NATA ìpínlẹ̀ Ògùn fún ti àmọ̀ràn àti àdúrótì wọn. Ẹ ṣé púpọ̀ àwọn olùkíni ẹ̀ka mechanic NATA Ayétòrò Road Unit lábẹ́ alága wọn Ọ̀gbẹ́ni Ọlájídé Nurudeen. Ayọ̀bámi Akànjí Adélaní lorúkọ mi. Èmi ni olùdásílẹ̀ àti alága fún iléeṣẹ́ IAS, iléeṣẹ́ tó ń talẹ̀ láìsí màgòmágó kankan.
gẹ́gẹ́ bí ìlérí wa tá a ṣe níbẹ̀rẹ̀ yìí a fẹ́ kí ẹgbẹ̀rún méjì ènìyàn tipasẹ̀ iléeṣẹ́ IAS di onílẹ̀ láìrò tẹ́lẹ̀ àti gbé àǹfààní kan kalẹ̀ báyìí ojú ṣeé ṣe fún wọn náà láti máa rí 30,000 naira lóṣooṣù fún oṣù mẹ́rin tàbí mẹ́fà bóyá 15,000 naira lágbára tiẹ̀ sì ká mú kí wọn náà kú oríire torí lẹ́yìn oṣù mẹ́rin tàbí mẹ́fà tó ti ń sanwó yìí tó o bá ṣetán tó o fẹ́ bẹ̀rẹ̀ lé kíkọ́ rẹ̀ iléeṣẹ́ IAS á fún ẹ ní ilẹ̀ èyíkéyìí tó bá wù ọ́ tó o náwó sí nínú àwọn ilẹ̀ wọn wàá bẹ̀rẹ̀ iṣẹ́ lé kíkọ́ rẹ̀ wá sì máa san tó kù lóṣooṣù pẹ̀lú ìrọ̀rùn tó o bá ṣe ń sanwó ilẹ̀ yìí ni wàá máa gba tíkẹ́ẹ̀tì tí wàá fi jẹ ẹ̀bùn tó jọjú Toyota Big Daddy àti Toyota Muzzle lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá pé 09033773189 ìparí oṣù karùn-ún yìí láǹfààní yẹn mọ́ o. èrò ti pọ̀ lórí Facebook ń bí yìí. Jọbí shiny light mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró re àbúrò mi dáadáa. Mo rí ẹ̀ ń bẹ̀ dáadáa Jọbí. Najim mo rí ẹ̀ ń bẹ̀ dáadáa Najim Ìdòwú mo rí ẹ̀ ń bẹ̀ dáadáa. Ẹ bá mi pín kẹ́ ẹ bá mi share ẹ̀. Alhaji Ọlásùnkànmí Ṣàfù. Bàbá àwọn ọmọ borí owó. Ààrẹ káfàtà mo rí yín bẹ̀ ààrẹ progressive ẹ mà dúró rí. Ọdún Fáyẹmí mo rí wọn náà ń bẹ̀ ó dúró rí. Ẹ bá mi pín kẹ́ ẹ bá ń share ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń comment ẹ máa pín kẹ́ ẹ máa share ẹ̀. Wọ́n já mọ̀ pé ìdílé yìí ìyẹn ìdílé tá à ń sọ ìdílé Williams Sẹ́ríkì Williams wọ́n já mọ̀ pé ìdí okòwò ẹrú yìí làwọn náà ti bá rówó wọn. Mo ń fẹ́ kẹ́ ẹ máa gbìyànjú kẹ́ ẹ máa di àwọn nǹkan kan mú ẹ má kàn já máa gbọ́ ìtàn yìí lásán erin Fọlámímú Màríà ń bẹ̀ ó dúró rè. Ẹ wá wo ìdílé kẹta tá a fẹ́ sọ ìdílé kẹta tá a fẹ́ sọ ìdílé obìnrin ni ìdílé Ẹfúnṣetún Aníwúrà àwọn náà ní ìdílé kẹta iṣẹ́ ìwádìí òun àwọn òkùtàn wọ́n já mọ̀ pé obìnrin takuntakun òun náà ní Ẹfúnṣetún Aníwúrà nígbà ayé ẹ̀ nídìí káràkátà okòwò ẹrú òun náà ló sì ti gbajúmọ̀ jù ibẹ̀ náà ló ti rí owó tó ní ló ti ná láì iṣẹ́ ìwádìí òun àwọn òkùtàn ni wọ́n sọ bẹ́ẹ̀ Yusuf Bọ́lájí mórí ẹ̀ńbẹ̀ òdúróore Adẹ́nẹ́kàn mórí ẹ̀ńbẹ̀ Adélẹ́kọ̀ Hafiz ẹ bá ń pín kẹ́ ẹ bá mi ṣe àì ìdílé tá à ń sọ yìí Ẹfúnṣetún Aníwúrà ìdí káràkátà òwò ẹrú òun náà ló ti náwó tiẹ̀ náà òun náà sì ni ìyálóde ilẹ̀ Ìbàdàn gẹ́gẹ́ bí àwọn òkùtàn ṣe jámọ̀ ṣùgbọ́n ọmọ bíbí Abẹ́òkúta ni kì í ṣe ọmọ Ìbàdàn iṣẹ́ káràkátà òun ni wọ́n jámọ̀ pé ó gbé e délẹ̀ Ìbàdàn àwọn òkùtàn ni wọ́n jámọ̀ bẹ́ẹ̀ ẹni àwa ń sọ yìí owó wà lọ́wọ́ ẹ̀ ó lọ́lá ó lówó nídìí káràkátà àti ẹrú yìí ìyẹn Ẹfúnṣetún Aníwúrà àwọn òkùtàn wọ́n jámọ̀ pé ní yìí tá à ń sọ yìí wọ́n ní a máa kó tó ẹrú tó tó 2,000 a máa kó wọn lọ́tà ní Bàdágìrì a sì máa tà wọ́n sókè òkun gẹ́gẹ́ bí àwọn òkùtàn ṣe jámọ̀ wọ́n wá tún jámọ̀ pé bẹ́ẹ̀ sì rí a tún máa tún ṣe adarí àwọn ọkùnrin wà lábẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ Fásùgbà yàtọ̀ sí pé àwọn ọkùnrin wà lábẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Abíọ́dún Amúsàn olóyè Abíọ́dún Amúsàn Akíngbógun gbogbo ìlú Ìbàrà mórí ẹ̀ ń bẹ̀ dáadáa Báńkì Akínrọ́gun gbogbo ìlú Ìbàrà mo ti rá Akínrọ́gun náà ń bẹ̀ Akínrọ́gun ìlú Ìbàrà ẹ bá ń pè kẹ́ ẹ bá mi ṣe àì wọ́n já mọ̀ pé a máa tó 2,000 ẹrú tá a máa tà wọ́n sì já mọ̀ pé àwọn ọkùnrin wà lábẹ́ náà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ àwọn òkùtàn wá ní bẹ́ẹ̀ sì rèé àwọn obìnrin náà wà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Ẹfúnṣetún Aníwúrà tá à ń sọ yìí tó jẹ́ olókòwò ẹrú tá à ń sọ yìí lára àwọn 5 tó ń gbajúgbajà ní okòwò ẹrú bẹ́ẹ̀ rí wọ́n ní ẹrú obìnrin kan kò gbọ́dọ̀ tí ẹ̀ ṣèṣì kó lóyún lásìkò tó wà ní ọ̀dọ̀ Ẹfúnṣetún Aníwúrà ẹrúbìnrin ò kì í lóyún bó bá lóyún pípa ni wọ́n ń pa irú ẹrú bẹ́ẹ̀ pẹ̀lú idà nípasẹ̀ idà ni wọ́n fi ń pa wọ́n iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá tẹ̀síwájú àwọn òpìtàn tún sọ nípa ìdílé míì tó tún jẹ́ ìdílé obìnrin èyí tá a mọ̀ sí Ẹfúnróyè Tinubu iṣẹ́ ìwádìí ohun àwọn òpìtàn jẹ́ mọ̀ pé Ẹfúnróyè Tinubu náà
ìdí okòwò ẹrú lòun náà tún ti làmìlaka tó ti rówó tiẹ̀ náà. Obìnrin lòun náà. Ẹfúnróyè Tinubu yìí wọ́n já mọ̀ pé àpèjá ẹ̀ òun náà ni Ẹfúnporóyè Ọ̀ṣun Tinubu. Ẹfúnporóyè Ọ̀ṣun Tinubu tí gbogbo èèyàn mọ̀ sí Ẹfúnróyè Tinubu jókòó ẹrú ni wọ́n pòun náà ló ti rówó tiẹ̀ náà. Josiah Olúwaṣẹ́gun ọ̀gá wa dáadáa jẹ́jẹ́ Olúwaṣẹ́gun ẹwà ń bẹ̀ correct. Ibrahim Ọlá mórí ẹ̀ ń bẹ̀ ó correct. Ibi tóun náà ti rówó tiẹ̀ náà nìyẹn. Bẹ́ẹ̀ sì rí àwọn òpìtàn ní obìnrin tá à ń sọ yìí wọ́n pé òun nọ́kọ púpọ̀ ó fọkọ pọ̀ owó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n sì sọ pé wọ́n já mọ̀ pé kódà a máa fọba jẹ a sì tún máa yọ rọba lóyè. Obìnrin tá à ń sọ yìí Ẹfúnporóyè Ọ̀ṣun Tinubu ìyẹn Ẹfúnróyè Tinubu yìí wọ́n ní a máa fọba jẹ a sì tún máa tún rọba lóyè. Wọ́n sì já mọ̀ pé lára àwọn tó jẹ́ wípé ó fẹ́ ń gbà náà lọ́hùn òun náà ní ọba Idile ti ìlú Èkó ìtòfẹ́ ní ọdún 1833. Iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n ní lásìkò tí ọba yìí tó wá sílùú Ẹ̀gbá ẹ má jẹ́ aṣọ́jù báwọn lọ tó wá sílùú Ẹ̀gbá àwọn tí wọ́n mọ ìtàn yẹn wọ́n á ti mọ nǹkan tó gbé wá sílùú Ẹ̀gbá. Iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. Ẹ wá já wò ìdílé karùn-ún. Èwo wà ní ìdílé karùn-ún? Ìdílé karùn-ún náà ni ìdílé ọba Kòsọ́kọ́. Ìdílé ọba Kòsọ́kọ́ tìlú Èkó òun náà ni ìdílé karùn-ún tó jẹ́ pé àwọn náà okòwò ẹrú làwọn náà tún ṣe là. Kákónilẹ́rú kátani sókè òkun òun náà làwọn náà tún ṣe là. Iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n ní gbajúgbajà ni nínú okòwò ẹrú ìdílé Kòsọ́kọ́. Wọ́n sì pé wọ́n ní ìdílé yìí wọ́n ní gbò tí ẹ̀ yá wọ́n ní ó tó àkókò kan tó jẹ́ pé òun gan fúnra rẹ̀ náà àwọn òyìnbó ní kó tiẹ̀ fowó ẹrú yìí lẹ̀ kí Kòsọ́kọ́ kó má ṣòwò ẹrú yìí mọ́ torí pé wọ́n já mọ̀ pé ìdílé yìí gan wọ́n ní wọ́n gbajúmọ̀ bí ìṣánú ẹlẹ́ta ni. Wọ́n náwọn òyìnbó pé kó má ṣòkòwò ẹrú yìí mọ́. Wọ́n ní ó ní là pé bóun ò bá ní ṣe mọ́ a jẹ́ pé ọba Benin tó ń ṣòkòwò ẹrú nígbà náà lọ́hùn-ún a jẹ́ pé òun náà gbọ́dọ̀ jáwọ́ ńbẹ̀. Ẹ wá wò ó iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ní lára nǹkan tí wọ́n rò gẹ́gẹ́ bí ẹ̀sùn rèé tí wọ́n fi tún mú ọba yìí náà ọba Kòsọ́kọ́ tí wọ́n fi rọ̀ ọ́ lóyè kó tó wá di pé àtòun àti balógun ẹ̀ Ọ̀ṣọ́dì Tápà òun náà ní balógun ọba Kòsọ́kọ́ ńgbà náà lọ́hùn. Ìtàn iṣẹ́ ìwádìí òun àwọn òpìtàn ló sọ bẹ́ẹ̀. Tóun àti balógun ẹ̀ tí wọ́n tún fi gba Bàdágìrì lọ wọ́n ní wọ́n wá gbilẹ̀ nínú òkòwò ẹrú yìí dáadáa ní Bàdágìrì gẹ́gẹ́ bí ìtàn òun àwọn òpìtàn bọ́n ṣe já mọ̀ ọ̀rọ̀ pìtàn. Atótó arére gbogbo àkìtàn sọ̀kalẹ̀ ewé ẹ̀kọ́ sọ̀kalẹ̀ agbálẹ̀ ọjà sọ̀kalẹ̀ Adédèjì Sàlámì Skeledi pírẹsẹ̀ntà akíkanjú ọmọ bàbá ẹ̀ akíkanjú ọmọ pẹ́rì. Olóyè Òǹgbòdú awo jáwó lọ. Wọ́n sáré gé pépèpé torí ìjọba àkókò wa tó ń sáré léńje á fún àwọn èèyàn ní káàdì lónìí bẹ́ẹ̀ á tún béèrè ìbéèrè torí àwọn progressive lábẹ́ ààrẹ wọn Alhaji Noah Ọlásùnkànmí Sàfù Progressive Consultative Group láfẹnwá sawmill wọ́n ní á fún àwọn èèyàn ládìyẹ kùkùrùkù wọ́n ní á fún wọn ní kùkùrùkù á gbìyànjú á ṣèyẹn náà. Alhaji Monsuru kówó pé ẹ ṣeun ẹ kú àdúrótì ẹgbẹ́ bọ́ba kẹ́yà ìlú Ìbàrà ẹ mà ṣeun. Olóyè Àrólé Ifá Balógun Ṣègùn Ìbàrà ẹ̀yin náà ẹ ṣeun o. Alága Saheed gbogbo sábó ọ̀rẹ́ mi dáadáa ó ṣe o. Olóyè Abíọ́dún Amúsàn Akíngbógun gbogbo ìlú Ìbàrà ẹ kú àdúrótì. Olóyè Fálékè Fágbénró Amúsàn Olúwo Ifá ìlú Ìbàrà Wòlíì Ọlọ́run Níṣọlá Mùsùrù bàbá orí òkè mọ́lẹ̀ bàbá oní bíbélì. Olóyè Ifábọ̀wálé Aríbíró Kọ́fá Olúwa Akínjọlé bàbá Ọ̀yọ́ ẹ ṣeun. Àrólé tó wà lẹ́nu gádà jẹ́jẹ́ Olúwaṣẹ́gun Auto Lubricator Services ẹ̀gbọ́n àwọ̀ eléjì rẹ̀ tó wà ń sábó àtúnjíṣẹ́ tọ̀dọ̀ yín náà RSK Furniture and Company ẹ kú àdúrótì o. The Crest School màmá àwa The Crest School àjíṣẹ́ ti yín náà Trust in God James Adventure àdébẹ̀ àjíṣẹ́ tọ̀dọ̀ yín náà Trust in God James Adventure. Alhaji Hasan Idris Aloma ẹ ṣeun olórí ọ̀dọ́ nata ìpínlẹ̀ Ògùn ọgbẹ́ni òun rèé 2605 0353 1963
0782 káàdì yẹn green yẹn láti ọ̀dọ̀ olóyè Abíọ́dún Amúsàn Akíngbógun gbogbo ìlú Ìbàrà àwọn ni wọ́n ní á fún yín nìyẹn. A tún pé káàdì míì torí káàdì sì pọ́nlẹ̀ rẹpẹtẹ níbí yìí, káàdì sì pọ́nlẹ̀ rẹpẹtẹ níbí yìí. ẹjá mú eléyìí, ẹjá gbìyànjú ká tún mú rẹ́ẹ̀dì, ẹjá pé rẹ́ẹ̀dì ká tún tó pe yẹ́lò kan, ká tó pe yẹ́lò, ẹjá mú rẹ́ẹ̀dì. Alhaji Monsuru kówó pé babalájé nata youth àwọn ni wọ́n ní á fún yín ní rẹ́ẹ̀dì yìí. ó yẹ òun rèé 1409 9880 8129 6657 káàdì yẹn láti ọ̀dọ̀ Alhaji Monsuru kówó pé babalájé gbogbo nata àwọn ni wọ́n ní á fún yín nìyẹn. babalájé nata youth ni wọ́n ní á fún yín yẹn. ó sì kú yẹ́lò míì ṣùgbọ́n ìbéèrè tá a fẹ́ béèrè rèé. ẹ jẹ́ lọ sí ti ìbéèrè tẹ́yìn èèyàn tẹ́ ẹ ti máa gba stool láti ọ̀dọ̀ RSK Furniture, ìtẹ́ ẹ tún ti máa gbẹ̀bùn láti ọ̀dọ̀ Trust in God Yemzat Venture, bákan náà láti ọ̀dọ̀ The Crest School tẹ́ ẹ fi máa gba ẹ̀bùn láti ọ̀dọ̀ The Crest School, èyí tẹ́ ẹ tún fi máa láǹfààní láti tún gba ẹ̀bùn láti ọ̀dọ̀ Alhaji Iskil Skipo Ọ̀nààrà Foods àwọn náà tún ní á fún yín lẹ́bùn. bákan náà ẹ tún gbẹ̀bùn láti ọ̀dọ̀ Dr. Bakers, ẹ gbẹ̀bùn látọ̀dọ̀ àwọn náà ẹ̀bùn lóríṣiríṣi. ẹ má gbàgbé Alhaji Noah Ọlásùnkànmí Sàfú ààrẹ Progressive Consultative Group Láfẹnwá Sawmill àwọn náà tún ní á fún yín ládìyẹ, wọ́n ní á fún yín ládìyẹ. ṣùgbọ́n ìbéèrè yẹn rèé, ìbéèrè yẹn òun rèé, ìbéèrè yẹn rèé. ẹ tẹ́tí dáadáa, mo fẹ́ ká gbọ́ ìbéèrè yẹn dáadáa. kí ni orúkọ tí wọ́n tún ń pe ìlú Badagry? kí ni orúkọ tí wọ́n tún ń pe ìlú Badagry? ẹjá ṣe báyìí, ẹjá fún bí ẹni méjì láǹfààní kan pè wọlé. kí lorúkọ tí wọ́n ń pe ìlú Badagry? èyàn ní. ẹlẹ́ẹ̀kejì, ọjà tó wà ní Badagry tẹ́lẹ̀ tí wọ́n ti ń ṣokòwò ẹrú, kí lorúkọ ọjà náà? kí lorúkọ ọjà náà? ọjà tó wà ní Badagry tí wọ́n ti ń ṣòwò ẹrú, kí ni orúkọ tí wọ́n sì tún ń pe Badagry? ó yẹ pè wọlé lẹ́bàá jẹ̀bùn 014401071 014401072. hello, ẹ kú dédé àsìkò yìí jàre. ti jẹ́ tá ti lọ ọ̀gbẹ́ni Felix Ọlásùnkànmí, èmi náà kọ́ mò ń fún yín àwọn èèyàn ló ń gbélẹ̀. ó yẹ dá sí tèní. Àgbádárìgì. Àgbádárìgì. bẹ́ẹ̀ni. ó yá à ń gbọ́. Ejìrìn tẹ́lẹ̀kejì. kí lẹ pè é? Ejìrìn. ẹ ṣé àdúpẹ́. ó yẹ ẹjẹ́ àwọ̀ ẹlòmíì ń bẹ̀, ẹjẹ́ àwọ̀ ẹlòmíì. hello, ẹ kú dédé àsìkò. orúkọ yín? orúkọ yín pápápá? Saheed láti Ìtaàkà. ó yẹ dá sí kí lorúkọ tí wọ́n ń pe Badagry àti pé ọjà tí wọ́n ti ń ṣòwò ẹrú ní Badagry, kí lorúkọ ọjà náà? Ejìrìn. Ejìrìn. ẹ ṣé àdúpẹ́. ohun tá a máa ṣe rèé, ohun a máa ṣe rèé. kò tí ì sẹ́ni tó gbà á, kò ì sẹ́ni tó gbà á, àmọ́ mo fẹ́ fáwọn èèyàn lẹ́bùn. ẹjẹ́ àṣẹ léyìí, ẹjẹ́ àṣẹ ní àmúrelé, ẹjẹ́ àṣẹ ní àmúrelé. àtẹ̀jíṣẹ́ tá a bá ti gbà láàárín òní sí àárọ̀ ọ̀la nìkan, ìta bá gbà láàárín òní sí àárọ̀ ọ̀la nìkan, àwọn náà la máa fún ní adìyẹ tí bàbá wa Alhaji Noah Ọlásùnkànmí Sàfú tí wọ́n ní á fún àwọn èèyàn. bákan náà stool àwọn náà la máa fún àwọn tó bá gbà. ẹ mú àtẹ̀jíṣẹ́ yín, ẹ tẹ̀ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062242561 08062242561 08062242561. òun ni kò tẹ ìdáhùn wọn, ni kò tẹ ìdáhùn yẹn sí. ìbéèrè kìíní, kí ni orúkọ tí wọ́n pe Badagry tẹ́lẹ̀ rí? tàbí òun ni pé ọjà tí wọ́n ti ń ṣòwò ẹrú náà, kí lorúkọ ọjà náà? 08062242561. òun náà ní kẹ́ ẹ fi ránṣẹ́ sí, kẹ́ ẹ wá gbẹ̀bùn. bákan náà àdúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Saheed Olúbìyí onídọ̀gọ́ ti ìdọ̀gọ̀, àdúpẹ́ lọ́wọ́ àwọn náà. bákan náà ẹ bá ń kí kábíyèsí ọba Dr. Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà, ọba tó ti ń dádé kí Ṣódẹkẹ́ tó dábí Olúmọ. ẹ bá ń kí kábíyèsí dáadáa fún ti ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí on the 20 inú oṣù yìí. òun náà ní ọjọ́ ìbí kábíyèsí ọba Olúbàrà ti ìlú Ìbàrà, ọba Jacob Olúfẹ́mi Ọmọládé JP Olúbàrà ti ìlú Ìbàrà.
on the 20 inú oṣù yìí òun náà ní ọjọ́ bíi kábíyèsí o bákan náà ẹ bá ń kí àbúrò mi náà dáadáa on 24 inú oṣù yìí ní tọ̀dọ̀ ẹ̀ Idris Ọlájídé Sàlámì presenter òun náà yóò ṣe ṣùgbọ́n ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò ẹ pè mí sórí nọ́mbà mi 080 69 57 1835 080 69 57 1835 080 69 57 1835 ṣùgbọ́n ẹ bá ń wẹ̀ràn bíbọ̀ kẹ́ fún mi lómi tútù. Ayọ̀bámi Akànjí Adédàlẹ̀.